Ẹ kúlẹ̀ ẹ̀yin olólùfẹ́ mi ọ̀wọ́n jùlọ ṣe dáadáa mo bá gbogbo yín lọ́sẹ̀ tó lọ mo béèrè àwọn ìbéèrè kan nípa àrokò pípa ńlẹ̀ Yorùbá àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ló ní amọ̀kẹ́ ọmọ bàbá abílẹ̀ o ẹni bá ṣe èbó ńlẹ̀ àná òun náà ní òtù o ẹ̀yin náà ní kẹyà wá sọ ohun tó túmọ̀ sí fún wa kó sì ìyọnu mo wà ńlé fún yín lákọ mo wà bí ìbọn lónìí wọ́n sọ ohun tó túmọ̀ sí fún wa àmọ́ bẹ́ẹ̀ bá ṣẹ̀ṣẹ̀ alábàápàdé fọ́nrán mi fún ìgbà àkọ́kọ́ ẹ dákun ẹ tẹ̀lé mi ẹ sì rí i dájú wípé ẹ fi fọ́nrán yìí ẹ fi ṣọwọ́ sáwọn ẹlòmíì káwọn náà kí wọ́n lè jàǹfààní ẹ̀ tí wọ́n bá fi ìyẹ́ ẹyẹ tàbí adìyẹ àti àwọn ehoro tí wọ́n bá fi ránṣẹ́ síyàn nílẹ̀ Yorùbá ó túmọ̀ sí wípé máa bọ̀ ńlé o àti ń retí rẹ mọ́ ọ̀bọ̀ ní kíákíá. Ìbéèrè kejì mo ní tí wọ́n bá fi ọparun ránṣẹ́ síyàn kí ló túmọ̀ sí? Ó túmọ̀ sí wípé kí onítọ̀hún kí ó wá ní kíákíá. Mo lérò wípé ẹ ti kọ́ nǹkan tuntun tí ẹ bá ti wá kọ́ nǹkan tuntun kí ló dé tẹ̀ ní fi fọ́nrán ìṣọwọ́ sí àwọn ẹlòmíì káwọn náà kí wọ́n lè jàǹfààní ẹ̀. Orúkọ mi ò tí ì yí padà Àmọ̀kẹ́ ọmọ bàbá abílẹ̀ onílù Akéwì olùkọ́ èdè Yorùbá yín náà ni rí o wọ́n máa rí yín nínú fọ́nrán mi ìmíràn ẹ ṣé jẹ́jẹ́.